A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìjọba ìpínlẹ̀ Niger ti fagilé Awan Bariki, Durbar àti àwọn ayẹyẹ ńláńlá mìíràn tí ó máa ń wáyé lásìkò ọdún Iléyá káàkiri ìpínlẹ̀. Ìkìlọ̀ yìí wáyé láti ọ̀dọ̀ Gómìnà Mohammed Bago tí ó ṣe àpèjúwe ìjàmbá yìí gẹ́gẹ́ bí èyí tí ó ní agbára jù nínú ìtàn. Ìjàmbá yìí dá ìṣòfò ẹ̀mí àti dúkìá tí ó pa ilé, oko àti ohun ìní ìjọba run. Nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ SSJ Abubakar Usman ni gómìnà ti ní àwọn ṣe ìpinnu yìí láti fi bu ọlá fún àwọn tí ìjàmbá yìí kó bá kí wọ́n sì lè ṣe ayẹyẹ Sálà ní wọ́ọ́rọ́wọ́ pẹ̀lú ìbánikẹ́dùn àti àdúrà. Ìjọba ní ó ṣe pàtàkì láti gé gbogbo ayẹyẹ Sálà jákèjádò gbogbo Emirate mẹ́jọ gẹ́gẹ́ bí àmì láti fi bu ọ̀wọ̀ fún àwọn tí ìjàmbá kó bá kí wọ́n sì wà ní ìṣọ̀kan pẹ̀lú ìlú àti agbègbè tí wọ́n fi ara kááṣá ẹ̀kún omi. Gómìnà Bago wá túbọ̀ rọ ará ìlú kí wọ́n rántí àwọn tí ó ti dòkú nínú àdúrà kí wọ́n sì nawọ́ ìfẹ́ àti àtìlẹ́yìn fún àwọn tí ràbàràbà ẹ̀kún omi ń bá fínra. Ẹ̀kún omi tí ó ba ọ̀pọ̀lọpọ̀ abúlé àti oko jẹ́ ní àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ṣe àpèjúwe rẹ̀ ní ọ̀kan lára èyí tí ó burú jùlọ nínú ìtàn. Ìgbìyànjú ṣì ń lọ lọ́wọ́. Bákan náà ni ìjọba ìpínlẹ̀ jẹ́jẹ̀ẹ́ àti ṣe àtìlẹ́yìn fún àwọn tí ó pàdánù ilé wọn láti bẹ̀rẹ̀ kíkọ́ ilé padà ní gbogbo agbègbè tí ẹ̀kún omi ti ṣọṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Abia Dókítà Alex Otti ti gbóríyìn fún Ugochukwu Prince Orji, ọmọ bíbí ìpínlẹ̀ Abia tí ó jẹ́ òṣìṣẹ́ àjọ alámòjútó ìwé ìrìnnà tí ó kọ mílíọ̀nù $10 owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ oníṣègùn ìbílẹ̀ tó ń sálọ tí wọ́n fi ẹ̀sùn ìpànìyàn kàn ní ìpínlẹ̀ Enugu. Gómìnà ṣe àpèjúwe rẹ̀ ní ọmọ orílẹ̀-èdè rere tí ó jẹ́ àwòkọ́ṣe aṣojú gidi fún ìpínlẹ̀. Gómìnà sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìgbàlejò ikọ̀ aṣojú ẹlẹ́ni 30 láti ọ̀dọ̀ ìgbìmọ̀ àwọn alátìlẹ́yìn ọmọ ìlú tí ó wáyé láti fi mọ rírì gómìnà fún iṣẹ́ rere rẹ̀ sí Isiala Ngwa àti káàkiri ìpínlẹ̀. Gómìnà gbóríyìn fún Orji fún ìwà ọmọlúàbí àti akíkanjú rẹ̀. Ó ní èyí jẹ́ lára ìwà rere tí wọ́n mọ àwọn ọmọ Abia mọ́. Ó ní gbogbo ìgbà ni òun máa ń sọ wípé olótìítọ́ ènìyàn ni àwọn jẹ́ ní ìpínlẹ̀ Abia. Àwọn kì í jalè, àwọn kì í rẹ́ ènìyàn jẹ bí ó tilẹ̀ jẹ́ wípé nínú àwọn 12 ọmọlẹ́yìn Jésù, Júdásì wà láàrin wọn. Ọjọ́ 26 oṣù karùn-ún ni wọ́n fi ẹ̀sùn kan oníṣègùn ìbílẹ̀ Onyeka Obu wípé ó ń sin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sínú kòtò títí kan aláboyún fún nǹkan ètùtù. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní Umumba Idiagu, ìlú kan ní ìjọba ìbílẹ̀ Ezeagu, ìpínlẹ̀ Enugu. Obu ni wọ́n tún mọ̀ sí Ozo Ezeani àti Ideple Ideshow. Ọjọ́rú ni àwọn ọlọ́pàá ní pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Neighborhood Watch àti àwọn fijilantè ni wọ́n fi rí afurasí 3 tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ oníṣègùn ìbílẹ̀ yìí mú. Wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò yìí kan náà ni wọ́n dóòlà ọmọ ọdún 13 tí àwọn òṣìṣẹ́ Obu jí gbé fún nǹkan ètùtù. Lẹ́yìn èyí ni ọlọ́pàá ní oníṣègùn ìbílẹ̀ yìí ti na pápá bora kí ikọ̀ wọn tó dé ibi ìṣẹ̀lẹ̀. Ẹnubodè Badagry sí Seme ní ìpínlẹ̀ Èkó ni ọwọ́ òṣìṣẹ́ àjọ NIS ti wá padà tó oníṣègùn ìbílẹ̀ níbi ó ti ń gbìyànjú àti sá kúrò lórílẹ̀-èdè. Níbẹ̀ ni a gbọ́ wípé ó ti gbìyànjú àti fún òṣìṣẹ́ àjọ NIS ní owó àbẹ̀tẹ́lẹ̀ mílíọ̀nù $10 àti iPhone, ṣùgbọ́n tí oníyẹn dá a mọ̀ bí ó ti so mọ́lẹ̀. Ọjọ́ Ẹtì ni àwọn aláṣẹ NIS jọ̀wọ́ rẹ̀ fún ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó kí wọ́n tó wá gbé e lọ ìpínlẹ̀ Enugu láti lọ ṣe ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Alága àná fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC Abdulrasheed Báwà ti ṣe ẹ̀sùn lórí bí wọ́n ṣe díbọ́n lábẹ́ ìrànwọ́ epo kó owó ìlú mì. Báwà ṣe àfihàn yìí nínú ìwé rẹ̀ tí ó pe àkọlé rẹ̀ ní The Shadow of Loot and Losses: Uncovering Nigeria's Petroleum Subsidy Fraud. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé rẹ̀ nínú àtẹ̀jáde. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ìwé yìí tú àṣírí bí wọ́n ṣe jí ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà owó ìrànwọ́ epo
Báwa sọ ìrírí rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì olùṣèwádìí àkànṣe ikọ̀ àjọ EFCC tí ó ṣe ìwádìí jìbìtì ìrànwọ́ epo ní ọdún 2012 bí ó ti ṣe àfihàn ọ̀nà tí wọ́n gbé ìwà jìbìtì yìí gbà. Alága àná ṣe àfihàn bí wọ́n ṣe kó òbítíbitì owó ìrànwọ́ epo jẹ nípasẹ̀ bí iléeṣẹ́ ṣe ń ṣe àgbékalẹ̀ ìwé-ẹ̀rí fi gba owó lórí epo tí wọn kò kó wọlé àti èyí tí wọ́n ṣe àlékún iye tí wọ́n kó wọlé láti fi gba àlékún owó lọ́wọ́ ìjọba. Ọ̀nà mìíràn tí wọ́n tún gbà fi kó owó ìlú jẹ gẹ́gẹ́ bí ìwé ìṣe ṣe àfihàn rẹ̀ ni owó ilẹ̀ òkèèrè tí kò dúró déédé tí wọ́n lo àǹfààní yìí fi gba àlékún owó ìrànwọ́ epo ní àpò ìjọba àti bí wọ́n ṣe ń tọwọ́ bọ ìwé tí wọ́n fi kó o wọlé lórí omi. Àwọn ọ̀nà mìíràn tí alága tí ó sìn gẹ́gẹ́ bí alága EFCC láàrin ọdún 2021 sí 2023 fi tú àṣírí wọn ni ó ṣe àpèjúwe rẹ̀ ní round-tripping, double claims, diversion and smuggling. Ẹrù ọkọ̀ ojú omi kan ṣoṣo tí wọ́n bá gbé wọlé ni wọ́n fi ń gba ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ lọ́wọ́ ìjọba tí wọ́n sì ń gbé èyí gba black market tàbí kí wọ́n tún fẹ̀yìn pọ́n kúrò lórílẹ̀-èdè fún èrè gọbọi. Báwa ní ìwà jìbìtì yìí mú kí ó ṣeé ṣe nípasẹ̀ àìlámójútó, ìkọlù pẹ̀lú òṣìṣẹ́ ìjọba tí ìwà ìbàjẹ́ wọ àwọn náà lẹ́wù àti àwọn alágbára ní ẹ̀ka aládàáni. Ó ní ìwé yìí kìí ṣe láti tú àṣírí nìkan ṣùgbọ́n láti gbé ìgbésẹ̀ ìbéèrè fún ìjíhìnrere, ọwọ́ mímọ́ àti àtúpalẹ̀ àmójútó owó orílẹ̀-èdè pàápàá jùlọ ní ẹ̀ka epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Mínísítà agbèfọ́ba ní ìpínlẹ̀ Alhaji Bello Matawalle ti ṣe ìdálọ́lá 3,000 ẹran àgbò fún àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìpínlẹ̀ Zamfara àti láti fi ṣe ayẹyẹ ọdún Sallah. Níbi pínpín ẹran yìí ni aṣojú mínísítà alága APC ní ìpínlẹ̀ Alhaji Tukur Danfulani ti ní 100 ẹran àgbò ni wọ́n pín fún ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan nínú ìjọba ìbílẹ̀ 14 tí àpapọ̀ rẹ̀ fi jẹ́ 1,400 ẹran àgbò láti pín fún àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ ní ìjọba ìbílẹ̀, wọ́ọ̀dù àti ibùdó ìdìbò polling units. Danfulani ní bákan náà ni wọ́n pín 1,600 ẹran àgbò fún àwọn obìnrin, ọ̀dọ́, àgbàlagbà àti àwọn aláìlágbára láàrin ìpínlẹ̀. Alága wa gbóríyìn fún mínísítà fún iṣẹ́ rere rẹ̀ bí ó ti ní èyí yóò ṣe àdínkù ìṣẹ́ láàrin àwọn tí wọ́n jẹ àǹfààní yìí. Bákan náà ni ó mọ rírì àwọn adarí ẹgbẹ́ ní ìpínlẹ̀ pàápàá jùlọ Senator Abdulazeez Yari àti Mukhtar Idris lórí bí wọ́n ṣe àtìlẹ́yìn fún ọmọ ẹgbẹ́ ní ìpínlẹ̀. Ó wá ké sí àwọn olùgbé Zamfara kí wọ́n tẹ̀síwájú àti máa ṣe àtìlẹ́yìn fún ìgbìyànjú ìjọba àpapọ̀ láti gbógun ti ìwà dàlúrú àti àwọn ìwà ọ̀daràn mìíràn nípasẹ̀ pípèsè ìròyìn tó ṣeé fọkàn tẹ̀ fún àwọn agbófinró lórí ibìkọ́lọ́fín wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Bí ayẹyẹ Eid-el-Kabir ṣe kù dẹ̀dẹ̀, owó tòmátò, ata àti àlùbọ́sà pẹ̀lú àwọn ohun ìsebẹ̀ mìíràn tó máa ń tètè bàjẹ́ tí onígẹ̀ẹ́sì ń pè ní perishable items ti gbówó lórí gọbọi látàrí bí afárá Mọ́kọ́á ṣe wó lulẹ̀ ní ìpínlẹ̀ Niger tí kò fún ọ̀pọ̀ àwọn ọkọ̀ àjàgbé tí wọ́n fi ń kó oúnjẹ ní àǹfààní àti bọ́dì sí àwọn ẹkùn yòókù lórílẹ̀-èdè. Orísun ìròyìn láti inú ọjà ṣàlàyé wípé ọ̀wọ́ngógó oúnjẹ wọ̀nyí wáyé látàrí afárá tí ó wó lulẹ̀ lásìkò ayẹyẹ Sallah tí yóò wáyé lópin ọ̀sẹ̀ yìí. Afárá yìí ni ọ̀nà kan gbòógì tí ọkọ̀ ń gbà fi kó oúnjẹ, ẹran ọ̀sìn àti àwọn èrè oko mìíràn láti ẹkùn àríwá orílẹ̀-èdè kí àrọ̀rọ̀dá òjò Ọjọ́bọ̀ tí ó kọjá tó ba gbogbo rẹ̀ jẹ́ ṣekú pa ènìyàn tí ó lé nígbà tí àwọn mìíràn di àwátì. Bákan náà ni àwọn oníṣòwò tí ọjà wọn há náà kérora lórí gbèsè tí ìṣẹ̀lẹ̀ yìí ti dá sílẹ̀ lórí okòòwò wọn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní ààrẹ ẹgbẹ́ àwọn alálùbọ́sà Alhaji Isa Aliyu ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọkọ̀ tí ó kó àlùbọ́sà ti há sí ìlú Mọ́kọ́á
kò dín ní ọkọ̀ 15 tí ó kó tòmátò, ata àti láti ìpínlẹ̀ Kebbi ni wọ́n ti há sí Mokwa gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ oníṣòwò tòmátò Alhaji Umar Bashir náà ṣe sọ fún akọ̀ròyìn. Ó ní iye ọjà tí àwọn ọkọ̀ wọ̀nyí kó wọ ₦250 million. Ìṣẹ̀lẹ̀ yìí ti pa kún ìṣòro ọ̀wọ́ngógó tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀. Oníṣòwò mìíràn tí ó fi ìpínlẹ̀ Bauchi ṣebùgbé, Aminu Aliyu, náà ṣàlàyé wípé ọ̀pọ̀ àwọn ọkọ̀ tí wọ́n há sí Mokwa wọ̀nyí ni ó kó oúnjẹ tí máa ń tètè bàjẹ́ perishable foods. Pabambarì rẹ̀ ní àkókò Iléyá tí ó tún bọ́ sí ní àkókò tí ará ìlú ń retí ohun èlò láti fi dáná ọdún. Bí èyí ṣe ń lọ lọ́wọ́ ni àwọn oníbàárà náà ń kérora lórí ìlọ́po méjì owó tí wọ́n ń ná fi ra oúnjẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.